Alfa Alihamid ẹ wò wọ́n máa sọ ọ̀rọ̀ o ìpè ẹ̀yin àáfàá kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ ń bojú àwọn àáfàá gidi jẹ́ ìpè kí ni àwọn máa ṣe sí yín ẹ̀yin àáfàá tó jẹ́ pé ẹ̀yin gan lẹ máa kọ́kọ́ lọ máa ń tọ́jà tó bá wá bẹ̀rẹ̀ sí ni wá sọ̀rọ̀ sí yín àwa dàbí pé yẹn wọ́n ti ń bá ẹ̀sìn jẹ́ ẹ wò bàbá yẹn ń sọ̀rọ̀ débi wípé ẹ̀yin àáfàá yìí ó yẹ kẹ́ ṣe kí ni kẹ́ ẹ lọ sowó agbẹ́jẹ́mọ́wọ́ ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. Gbogbo àwa àfáà ṣé ń tọ́kàn làárán ṣé ń tọ́kàn sóun làárán pàápàá jùlọ àwa àfáà tá a wà nílẹ̀ Yorùbá àwa àfáà tọ́lọ́run kádàrá ká bára wa nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ilẹ̀ Yorùbá lọ́lọ́run ọba sọ wá kà ibẹ̀ ló dá wa sí. Gbogbo tí ń jẹ́ ìran àfáà káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ìran àfáà tí Ọlọ́run dá sílẹ̀ Yorùbá subhanallah ọ̀tọ̀ láàròjọ wájú Ọlọ́run. Àwọn àfáà tọ́lọ́run dá sílẹ̀ Yorùbá ọ̀tọ̀ ni gbogbo wa òròjọ níwájú Ọlọ́run. Ṣé ń tọ́kàn láràn ẹjọ́ tí àwọn àfáà ti ń bẹ́ ń lo títa àwọn àfáà tá a wà nílẹ̀ Yorùbá mi ń yẹ nìkan kan sílẹ̀ o gbogbo àwọn àfáà tá a wà nílẹ̀ Yorùbá bọ́lá wọn bá ó ṣe ìdájọ́ wa ó máa yàtọ̀ sí bó ṣe máa ṣèdájọ́ àwọn àfáà tó wà ní ilẹ̀ Haúsá ó máa yàtọ̀ sí bó ṣe máa ṣèdájọ́ àwọn àfáà tó wà nílẹ̀ Ìgbò. Torí pé a ti yí ọ̀rọ̀ ẹ̀sìn a ti yí mọ́ra wọn a ti dalúrú a ti dàpọ̀ mọ́ sàpà gbogbo rẹ̀ ọ̀wá lórí kò nídìí mọ́ kò lójúmọ́ a ti gbé orí àkùkọ wa a ti gbé fún àwọn tí ò tó nǹkan kan. Ẹ dákan àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe wọn ni wọ́n ń bú àwọn àfáà lórí social media sáwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bú wa ni sáwọn oníṣẹ̀ṣe ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bú wa lórí social media ṣé báwọn àfáà náà làkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní dojú ogun kọra wa. Atamuruna nasa bilibirri watansawna anfusakum wa antum tatluna likitaba afala ta'qiluna. Ṣé àwọn oníṣẹ̀ṣe náà kọ́kọ́ dojú ojú wàhálà sáwọn náà kọ́kọ́ dojú ẹ̀kọ́ wá lórí social media yìí sáwọn àwọn àfáà lákọ́kọ́ dojú ogun kọra wa àwọn àfáà lákọ́kọ́ dojú ogun kọra wa. Ọ̀nà olágbàdójú ohun kọ́ra wẹ́ kọ́kọ́ lọ wo Saheed Shittu níjọ́ tó dé lọ́hùn ṣe báwọn kan náà kan lọ́wọ́ mi lè blame Saheed Shittu rárá o lórí péjì mi ní blame Saheed Shittu ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí Saheed Shittu mi ní blame ẹ̀ lọ́dọ̀ mi. Àwọn ẹni tó gbépo lọ́jà kọjá lè bí ẹni tó ràn lọ́wọ́ àwọn wo ni wọ́n mú Saheed Shittu sábẹ́ lọ́jọ́ tí ó bẹ̀rẹ̀ sí ní bú àwọn àfáà àwọn yẹn ni kẹ́ bá mi send fídíò yìí sí wọ́n mọ́ra wọn I will not mention anybody. Àwọn tí wọ́n kó Saheed Shittu lọ́wọ́ lọ́jọ́ òní àwọn gangan láláìdá àwọn nìkan èèyàn àwọn lẹ́ni bí Ọlọ́run tí àwọn náà ti rí nísìnyí ogun tí wọ́n gbé Saheed lẹ́yìn pé kọ́ wá jà ń jò ní gbogbo ọmọ ga o alábòsí ọmọ ní jèrè o alábòsí ṣe rí ẹni ọba pèrè lẹ́yìn Ọlọ́run tí èèyàn bá pèrè láàfáà tí àbá ti bá nǹkan mẹ́rin lára rẹ̀ ayé ẹ̀ta tá àbá ti bá nǹkan mẹ́rin àwọn àfáàlà àwọn oníṣẹ̀ṣe wọn nídìí àti blame wọn kí la fẹ́ máa blame àwọn oníṣẹ̀ṣe ẹ rí pé mi ń dá gbogbo bí wọ́n ṣe ń takù bí wọ́n ṣe ń ta mi sọ̀rọ̀ mò ń wò wọ́n torí pé ta ló fà á àwa la fà á. Oníṣẹ̀ṣe mélòó ló bára wọn jà lórí social media Kristẹni mélòó ló bára wọn jà lórí social media
àwa àfa alágbéra wa wá sórí social media àwa là ń bára wa jà àwọn alùsùnà fasos alùtọ̀ríkọ̀ onísúfí àti onísúnà àwọn súnà yìí wọ́n dá gbogbo ẹ̀ kalẹ̀ tán mélòó nù wọn lẹ́rìí tó jáde àwọn onísúnà ò ní tako èèyàn kankan nú ayé ju mùsùlùmí lọ láwọn tán pera wọn onísúnà yẹn mélòó nù wọn lẹ́rìí tó jáde nígbà táwọn oníṣẹ̀ṣe bẹ̀rẹ̀ sí ní kó fún gbogbo àwọn àfáà tí àwọn oníṣẹ̀ṣe nìsín wọ́n ti wá ń lọ sí wọ́n sì lọ sínú alukurani wọ́n ń lọ sínú sọ̀yí buhari wọ́n ń lọ sínú muslim wọ́n fi ń ṣe kíni wọ́n fi ń ṣe àtakò fún àwọn tá a já àfáà àwọn wo náà dá sílẹ̀ àwọn alùsùnà in person of Saheed Shittu and co wọ́n pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn wo ni wọ́n lọ kó wọn wá àwọn wo ni wọ́n fún wọn lọ́wọ́ àwọn wo ni wọ́n kún wọn lọ́wọ́ àwọn tí wọ́n kún wọn lọ́wọ́ gangan ló yẹ ká dojú ìjà kọ àwọn ló yẹ ká dojú ìjà kọ àwọn tí wọ́n kún wọn lọ́wọ́ àwọn tí wọ́n kó ṣe bí àwọn kan náà mú Saheed Shittu sínú yàrá tani kọ́ máa bú àwọn àfa ṣe báwọn kan náà fi Saheed Shittu sínú yàrá tí wọ́n sì pera wọn lóní súfí àwọn yẹn ni wọ́n lọ list orúkọ wọ́n list orúkọ fún Saheed Shittu pé ẹni tó bù lọ́la rèé o ẹni tó bù lọ́túnla rèé o àwa gbogbo wa Saheed Shittu la rí Saheed Shittu gbogbo wa ń blame Saheed Shittu ni gbogbo àwọn èèyàn dojúkọ àwọn kan ni wọ́n kó Saheed Shittu lọ́wọ́ tí fi ń ṣe yẹn àwọn kan ni wọ́n fún ní go ahead àwọn kan ni wọ́n ń tọ́ka àwọn àfáà sí pé àfẹ́ eléyìí àṣírí rẹ̀ rèé àfẹ́ eléyìí àṣírí rẹ̀ rèé níbo làwọn yẹn wà ilẹ̀ Yorùbá yìí náà wà ilẹ̀ Yorùbá yìí ni wọ́n wà sàádàtù kulli limari tahata lisanihi gbogbo tí ń jẹ́ oríire ọmọ ènìyàn ẹnu ẹ̀ lọ́wà àbí ahọ́n ẹ̀ lọ́wà ṣàkọ́wọ́tùhù lábúdà táàtì bìkọ́lì bẹ́ẹ̀ náà ni orí ibú ọmọ ènìyàn ó ń bẹ níbi ahọ́n ẹ̀ ó wà lábẹ́ ahọ́n ẹ̀ ìṣẹ́ wa fẹ́ máa dojú èmi ò ní bẹ́ẹ̀ dojú ìjà kọ oníṣẹ̀ṣe kankan o èmi ọ̀dẹ̀ ní bẹ́ẹ̀ dojú ìjà kọ mi ní bẹ́ẹ̀ bú oníṣẹ̀ṣe kankan tí n bá sọ̀rọ̀ nípa nǹkan kan bóyá bí nǹkan yẹn ṣe kọ wá pé lórí tí bẹ́ẹ̀lẹ̀ yìí oníṣẹ̀ṣe dojúkọ wá wọ́n dojúkọ mùsùlùmí ta náà bá dojúkọ bí ò ṣe mùsùlùmí ta ló fà á mùsùlùmí àti mùsùlùmí à ń gbéra wá lọ ilé ẹjọ́ à ń gbéra wá lọ kóòtù Akadip versus Adégúnwà kóòtù ni lójoojúmọ́ bí aláfiṣe sáwa nìkan ni Muslim versus Muslim à ń gbéra wá lọ kóòtù lójoojúmọ́ sáwa nìkan ni sáwa nìkan ni ẹ wá láwọn àwọn oníṣẹ̀ṣe wọ́n kóra wọn jọ àwọn náà wá rí pé àwọn èèyàn yìí àárín wọn ògùn wọn ti ń bára wọn jà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní àtáàkì wa nígbà tí àwa ń bára wọn jà tí àwọn àtáàkì wa ẹ̀dá kan ta ló fẹ́ fèsì wọn tí onísúfí bá fèsì wọn á rí àwọn alùsúnà tó sọ pé àwọn onísúfí ẹlẹ́bọ ní án so gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n ti fi dá débi pé wọ́n ti fi dá nǹkan rẹ̀ pé ìtọ́jẹ́ ẹ̀tọ́ wa àwọn èèyàn ò béèrè rẹ̀ mọ́ ẹ wò yà ṣé ìtọ́kànlá rán à ń jàjà ẹ̀sìn mùsùlùmí versus mùsùlùmí versus oníṣẹ̀ṣe ṣé ìtọ́kànlá rán ṣé ìtọ́kàn nìyẹn epo di 1,005 epo sì ń lọ 2,000 epo ń lọ 2,000 gbogbo wa gẹ́gẹ́ bí ọmọnìyàn ìjẹnìyàn ọ̀rọ̀ ẹ̀sìn nígbà bá níwájú Ọlọ́run kájọ lọ́wọ́ máa yanjú ẹ jẹ́ àjọ fèsì ogun epo tí wọ́n lójoojúmọ́ yìí ogun ọ̀ngà ẹ jẹ́ àjọ fèsì ẹ ntọ́kànlá yé wa nìyẹn ogun ebi tí ń pa gbogbo aráyé yìí òun ni kẹ́ ẹ jẹ́ kájọ mójútó ogun ebi tí ń pa gbogbo wa yìí ló yẹ kájọ mójútó
ń jẹ́ ogun ẹ̀sìn àwọn ànábì Ọlọ́run ti jà lọ ẹni ó bá wù kó kú sínú ẹbọ yóò bá Ọlọ́run níbẹ̀ ó bá kú sínú ẹbọ Ṣàngó ó bá pa ọ́ Àrá ó bá pa ọ́ Ọya ó bá pa ọ́ Ọlọ́run tèmi ń sìn ní kó pa èmi oníkálukú máa bá Ọlọ́run ọba rẹ̀ níbẹ̀ ṣùgbọ́n ẹja wo ohun tí ń ṣẹlẹ̀ lénìí tílẹ̀ mọ́ yìí ẹ wo bí àwọn èèyàn ṣe ń pariwo áṣìpù pọ̀ ṣé Tinubu ṣàgùn sí ni ṣé Tinubu sóògùn Tinubu náà ló wá mú gbogbo wa débi pé ìjà làwọn ń bára wájà lórí social media àti ẹ̀wà rántí epo ẹwọ nǹkan bó ṣe dákẹ́ rọ́rọ́ ẹwọ gbogbo nǹkan ṣe dákẹ́ ayé Jonathan nǹkan wọ́ọ̀sì tó báyìí tí nǹkan fi gbóná tí gbogbo nǹkan fi dàrú tí lu ọ̀fararọ́ àwọn èèyàn tú jáde oníkálukú fẹ̀hónú hàn láyé Jonathan nǹkan ò le tó báyìí láyé Jonathan tí everybody ti yarí the same thing láyé ìjọba Buhari ṣé nǹkan le tó báyìí ṣé nǹkan le tó báyìí láyé ìjọba Buhari táwọn èèyàn fi yarí everybody yarí ẹ wá jáwó nǹkan wá le epo tó wọ́n láyé Jonathan kọ̀ wọ́n ìlàta eléyìí táwọn èèyàn yarí Jonathan ọmọ tó bẹ́ẹ̀ kọ́ yọ subsidy kọ̀ mọ̀ ní subsidy yọ àwọn ìjọba tí ń bẹ́ẹ̀ tán wà lóde lénìí 70,000 minimum wages wọ́n láwọn ò lè san àwọn ọ̀lágbára àti san wọ́n à san wọ́n ní tí àwọn òṣìṣẹ́ ọ̀bà fẹ́ kí wọ́n fi owó kún owó epo ọ̀sẹ̀ yín ọmọ kólẹ́ epo la mọ̀ ń rà ní 1,500 1,300 1,000 plus ra epo lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn òpònú kan làwọn ènìyàn kan kóra wọn jọ náà ń jàjà ẹ̀sìn ta ni pí Ọlọ́run ta ni pí Ọlọ́run nínú gbogbo wa ta ni pí Ọlọ́run tí gbogbo yín tẹ́ tó ní kálukú tó ta kóra jọ ta ló ń jàjà ẹ̀sìn ta lọ́lọ́run gbé ta lọ́lọ́run fi ta lọ kílókíló Ar-Rahman Ar-Rahim àjọkẹ́ ayé lọ́lọ́run àṣàkẹ́ ọ̀run Ọlọ́run ti dá wa sínú ayé ibi tó sì fẹ́ tó oníkálukú sí ó ti tò sí ẹni ó bá wù kó kú sórí ẹbọ tí ẹni yẹn wà bọ́lọ̀ níbẹ̀ epo wọn aṣíìpù ń bẹ nílùú gbogbo nǹkan le kókókó àwọn wèrè kan lọ kóra wọn sórí social media wọn kóra wọn jọ wọn fẹ́ bẹ̀rẹ̀ wàhálà ẹ̀sìn nílẹ̀ Yorùbá ṣé ń tọ́kàn nìyẹn wọn àkóra wọn jọ lórí social media lórí pé bó la ṣe fẹ́ bọ́ nínú ìyẹn tó mú yìí bó la ṣe fẹ́ bọ́ nínú. náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.